ẹni ọdún bá láyé kó kọrin ọpẹ́, ẹni ọdún bá láàyè kó yin Olódùmarè, tó bá yọwọ́ ẹran kó pẹran, tó bá yọwọ́ àsè kó ṣàjọyọ̀, torí àkàìmọye ènìyàn ló ti parẹ́ máyé àfi bí ìgbà tí òògùn bá kan sínú odò tí ayé sì ti gbàgbé wọn. Joseph Ọlátúnjí, mo kí ẹ kú ayẹyẹ orí kádùn o, ó kú ayẹyẹ ogójì ọdún tó tún kò báyẹn lókè ìpẹ́. Aláṣẹ àti olùdarí Yuzlong Global Ventures, mo bá ọ yọ̀ o fún ayẹyẹ oníbẹ̀ta tó bọ́ ọ lókè ìpẹ́, ìyẹn ayẹyẹ ogún ọdún tíwà àtìyàwó rẹ ìyẹn abilékọ Joseph Ọdúnayọ̀ Christiana tí ẹ ti jọ ń gbé pẹ̀lú ìrẹ́pọ̀ tí Adẹ́dàá sì fi àwọn ọmọ alálùbáríkà tàyín lọ́rẹ. Pẹ̀lú ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ parí ní ilé ìwé ọlọ́pàá, Joseph Ọlátúnjí Yuzlong, ohun rere kò wá ní tán lọ́dẹ̀rẹ̀ o, ò ní rántí ọjọ́ òní bànújẹ́. Bàbá barista Ọlámídé Joseph Abẹ̀ní, ò ní fèyí ṣàṣemọ̀. Bàbá Ọlámilékan Joseph Akànní, pẹpẹpẹ lè wí ń ṣe nílé arọ́. Bàbá Bolúwatifẹ́ Joseph Àlàní, àtẹ̀pẹ́lẹsẹ̀ ń tẹ̀nà, òjòjò ní ṣòwò kó má lè nájà kókó kó lára ọ̀tá rẹ̀ yóò má lè. Ò wá ní fèyí ṣàṣemọ̀. Ó dìlé bàbá tóbi ọlọ́mọ, ìwọ lọ́mọ Èkó, ọmọ Àwórì láà, Àwórì ọmọ Àkẹsán, òkú Àkẹsán ni wọ́n mọ ọlọ́kọ̀ tó ní ìṣẹ̀rẹ̀. Ẹ̀yin lọ́mọ iwájú ọlọ́kọ̀ tí ń sowó, ẹ̀yìn kùlé ọlọ́kọ̀ tí ń so èjìgbà ìlẹ̀kẹ̀, ẹ̀yin lọ́mọ ògèdègèdè ọlọ́kọ̀ tó ń tàn yẹbẹyẹbẹ lójú omi, ẹ̀yin lọ́mọ olúgbẹdẹ aṣẹ̀ṣọ́gbẹ̀dẹ ká fowó ṣe bí ọmọ ìyá, ẹ̀yin lọ́mọ ọlọ́ta òdòṣì ọ̀tà, ìran bàbá yín lọ́mọ aródẹdẹ wọn mi, ẹ̀yin lọ́mọ káfapá wá káfẹ̀jẹ̀ wá kádọ́parún nà kádẹ̀jẹ̀nà káwá fi ògèdègèdè wakọ̀ délé ìṣẹ́rímọ́lẹ̀, ẹ̀yin lọ́mọ àgbò dúdú tó wọnú ọkọ̀ tó dé funfun. Ọmọ ìyá yín abilékọ Àmínà Rísíkátù Ọmọ́wùnmí náà ní kí n máa kí yín nígbè ìjẹ́gbẹ̀jọ. Wọ́n ní ẹ ṣe iyebíye sí àwọn, wọ́n ní ẹ kú ayẹyẹ orí kádùn, wọ́n ní kò ní jẹ́ àṣemọ̀ lókè pẹ́. Happy birthday CEO Yuzlong Global Ventures. May you celebrate many wonderful and beautiful years on health and in good health. Tó bá ń bí yín pé ta ní kọrin ìsàsìn létí, ẹ máa bá mi wí fún wọn pé mi Ariya Galore ọbabìnrin èdè. Ẹ ò ní fèyí ṣòpin lókè pẹ́ lágbára ọba àtayọ̀rọ̀ bí àgógó.